Àpèkẹ́ ojú oró ní wọlé domi dóyin látòsí bàtà ní wọlé dòdò láti fa ọmọ rẹ̀ ní owó lè rẹ̀ dé. Àpèkẹ́ ojú oró ní wọlé domi dóyin látòsí bàtà ní wọlé dòdò láti fa ọmọ rẹ̀ ní owó lè rẹ̀ dé. Dóyin látọ̀ ọmọ rẹ̀ ní owó lè rẹ̀ dé. Láti fa ọmọ rẹ̀ ní owó lè rẹ̀ dé. Èmi Àpèkẹ́ Àjọbàtà mo tún ti dé lónìí gẹ́gẹ́ bí ìṣe mi. Níbo mọ́ wọn lọ lónìí ọmọ Adéọlá. Tójú balẹ̀ Àpèkẹ́ Àjọbàtà ẹbí mi pé ń bolè mí rè ọjà rè. Ilé màmá mi, ẹ̀gbọ́n mi, Latifat, Oyèdòyìn, Àpèkẹ́, Dóyinlát, ibẹ̀ ni mò ń lọ báyìí báyìí ẹja jọ débẹ̀ ká lọ yọ fún. Dóyinlát lọmọ lọ́jọ́ bí òní àṣeṣàmọ́dún ó. Latifat, Oyèdòyìn, Àpèkẹ́, aya Wàsíù òkú ọdún òní ọdún ayọ̀ ló sì máa ṣe. Aya Agboola Wàsíù àtijọ́ sọdún eléyìí náà. A màmá jọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ ni òsì onímọ̀ ẹ ò ní dá àgbàyà. Àṣeṣàmọ́dún nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀ nínú dẹ̀ra. Lájọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ ọdọọdún láàárín orógbó. Màmá Jùbìrì ìlú máa ṣàmì àṣẹ ọdọọdún láàárọ̀ òòta. Ìyá Ayúbà ò ní fọdún èyí tá a ṣe mọ́. Ìyá Umaru Sàmí ò ní dá àgbàyà. Ò ní ríhun gbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ. Àpèkẹ́ onínúure onínúure tó sì níwà rere. Eyín mẹ́nugún ìbàdí àrán ẹ̀mí ọ̀gá. Aya Wàsíù Agboola ti ṣe bẹ̀lẹ̀ kọ́kọ́ ó tó dé. Aláṣẹ àtolùdásílẹ̀ Dóyinlát mọ gbóhùn ẹnu mi. Bẹ́ẹ̀ bá fẹ́ ra provisions ẹ dákun ẹ̀tọ́ yá mi lọ. Dóyinlát aya Wàsíù Agboola àjọ péjú ṣe tẹ̀mí nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀ dákun mọ́ sàmì àṣẹ. Àpèkẹ́ mo wá fẹ́ ṣàdúrà fún ọ. Ẹni ẹlẹ́ni onígbàṣe rẹ̀ ṣe àbùkù oníkẹ́hàn ò ní dá àgbàyà. Ayé ọ̀wá níjó gbénu kó lò bó bí ẹ̀kọ́ yẹn gan. Àpèkẹ́ kẹ́wẹ́kẹ́wẹ́ ò ní gbọ́mọ sọnù lọ́wọ́ rẹ̀. Ìwọ náà ò ní bọ́ sọnù lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ìláyà Láúrà bí ọlọ́run níjọ́kọ̀ ó kú mọ́ ẹ lójú. Àpèkẹ́ mi Dóyinlát dákun mọ́ sàmì àṣẹ ọmọ rẹ̀. Àpèkẹ́ ojú oró ní wọlé domi Dóyinlát tó sí bàtà ní wọlé dòdò láti bá ọmọ rẹ̀ ní owó lè rẹ̀ dé ọ́. Àpèkẹ́ Oyèdòyìn, Latifat, aya Agboola Wàsíù mọ gbóhùn ẹnu mi dáadáa. Aya Wàsíù Agboola ti ṣe bẹ̀lẹ̀ kọ́kọ́ ó tó dé. Àpèkẹ́ mo wá fẹ́ gbalẹ̀ bàbá rẹ̀ lọ. Olúfọ́ ni ọ̀rọ̀ ìlú ọmọọ̀rọ̀ láwẹ̀. Orí adé ni ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. Òtòkò Yorùbá rúbọ ni ọmọ agúnyẹ́ tó kó bọ̀ wá bọ́ ọ̀sà. Ẹ̀yin lọ́mọ oríṣẹ́ pẹ̀nẹ́pọ̀ ní gàlégàlé. Òròlú ni yọ́ máa rówó dẹrù oògùn. Òròlú wẹ̀ lódò gbogbo ọmọge yọwọ́ ọ̀sẹ̀. Wọ́n ń pé tèmi ni ọgbà tèmi ni ó mú. Èyí tí ọba gba tèmi ọmọ àkànní. Orí adé má ní ṣẹ́gi ṣẹ́gi nìkan ní ilẹ̀kẹ̀ ọ̀bùn. Ọmọ mo lépo nílé mọ́ mọ̀jẹ̀ lání funfun òròlú ńlẹ̀ ọmọ ajá àtẹ̀sùn. Ẹ̀yin lọ́mọ oríṣẹ́ pẹ̀nẹ́pọ̀ ní gàlégàlé. Àpèkẹ́ èèyàn àtọ́ ní bàbá yín lájọ òkúkú parọ́ lọ́jọ́ ọjọ́ tí Dóyinlát mọ gbóhùn ẹnu mi. Èbí gba orí ni bàbá yín fi dẹ́mu mu. Egun abuké ni bàbá yín fi tẹ́ ẹ pa. Òtòkò Yorùbá rúbọ ni ọmọ agúnyẹ́ tó kó bọ̀ wá bọ̀ ọ̀tà. Ẹ̀yin lọ́mọ oríṣẹ́ pẹ̀nẹ́pọ̀ ní gàlégàlé òkú ọdún. Àpèkẹ́ mo wá fẹ́ gbalẹ̀ àwọn ọkọ rẹ̀ lọ. Mo fẹ́ relé àwọn Wàsíù Agboola. Ìlú wọn ò jìnà. Ọyẹ ẹja jọ dé Kírun Àgùnbẹ́ lẹ́sẹ̀ kan. Ìkírun
ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí ẹ̀yin lọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni wẹlẹ́ ọmọ ẹ̀rọ gbọ́dọ̀ dèrè ìwọ̀fà wọn gbọ́dọ̀ dòpòntòrò ìdílé àgùnbẹ́ ni ó gbé pa lórí ìkírun àgùnbẹ́ ọmọ alákùúkọ gàgàrà tí ń kọ lódò ọ̀nà àpèkẹ́ kò ní rẹ̀wọ̀n ara rẹ̀ ó sì mọ̀lẹ́bí ilé àwọn ọkọ rẹ̀ ni àṣeṣàmọ́dún ìláyé aláwòrán àbí ọlọ́run ò ní tú yín ká ayé òní jẹ́ gbénu kólòbó bí ẹ̀kọ́ yẹn gẹ́ happy birthday to you àpèkẹ́ ó ti sọdún èyí o Doyin-Lad ó ti sọdún èyí o Làtífà ó ti sọdún èyí àjọ péjú ṣe tẹ̀mí ni ìláyé aláwòrán àbí ọlọ́run ò ní jó kún kékeré dákun mọ́ sàmì àṣẹ òsì onímọ̀ ẹ̀ ò ní dá àgbàyà àwọn wo lọ́wọ́ ní mọ̀ kì í ń gbèjègbèjọ tí wọ́n sọ pé ọmọ ìyá dùn ún ní pé kíkú má pọ̀ mọ́ ìyá wọn. Oyèyẹmí ní mọ̀ kì í ń gbèjègbèjọ Oyèpéjú náà ní mọ̀ kì í wọ́n lò ní fọdún èyí ṣàṣe mọ́. Oyèníkẹ́ wọ́n lẹ̀ ti sọdún èyí náà wọ́n ní nínú owó ńláńlá pẹ̀lú dẹ̀ra ní Oyèrónkẹ́ ní bó ṣe lè wù kẹ́ pẹ́ńlẹ́ ayé tó ọlẹ́ ní mọ̀sáré ọ̀bọ̀ òsì onímọ̀ yín ọlọ́run nípa ìyìnlẹ̀ Doyin-Lad ọmọ ọ̀yá dùn ní àpèkẹ́ ọmọ ọ̀yá dùn ní o kíkú má pa ọmọ ọ̀yá